Blessiner mo dé o. Ìdè tí mo dé kì í ṣe kólókó mọ́ lè roko, ìdè tí mo dé kì í ṣe kọ́lọ́nà mọ́ lè yẹ̀nà. Mo dé nítorí ìyá olóríire tí ń sọjọ́ bí mi. Mrs Olúbùnmi Olúfisáyọ̀ Báńgbóṣé ọmọ Babalọ́lá máa wọlé mọ́ràbá olóríire. Àjọ̀dún 100 ọdún ló pé bá ọ lókè èpè, àwa bá ọ yọ̀ọ́yọ̀. Ó kú ọdún ó sì kú ìyèdùn, àṣèyí ṣàmọ́dún lágbára lọ́wọ́ Olódùmarè ọba. Ìwọ ò ní bá wọn sọdún ìbànújẹ́, yára sàmì ẹ̀. Gbogbo 30 ọjọ́ nínú oṣù kẹwàá ọdún 30th of October òun lọ́jọ́ ìbí rẹ. Tọdún èyí tún pé gbéra ńlẹ̀ òdìdé kájọ wá fọpẹ́ fólúwa ọba tó dá ọ sí. 60 years lókè èpè kèrèmí ọdún kọ́. Ìkókó ọjọ́ sí tó ń ṣe wọ́n ẹ̀wọ̀n rèé. Adúpẹ́ pọ́mọ ọ̀hún dàgbà òjèrè. Ọ̀dàgbà lásán ò tún ní nǹkan àgbà lọ́wọ́. Ẹnu ọpẹ́ rẹ òní kan, yára sàmí ò gbé tó àmì mi. Ìyá ọlọ́jọ́ òbí máa ń gbọ́ o. Àbákẹ́ Àdé àgbà nurse tó love advanced nurse practitioner ní England. Iṣẹ́ rẹ ò ní dìṣẹ́ mọ́ ọ lọ́wọ́, irinṣẹ́ rẹ ò sì ní kọjú ìjà sí ọ. Aya Pastor Engineer Adékúnlé Abraham Báńgbóṣé ọmọ wọn l'Ógbómọ̀ṣọ́, bàbá olóríire. Ìyá Olúwapẹ́mísì Priscilla Adébùkọ́lá Báńgbóṣé yeye Olúwapamílẹ́rìn ọ̀rẹ́ Olúwa promise. Ó ti ṣòwò kalẹ̀ kó rèrè jẹ́ sí lókù. Ikú ọ̀wá ní já wọn gbà lọ́wọ́ rẹ. Ìyá ọlọ́jọ́ bíbọ́ bí o. Àbákẹ́ Àdé wá gbọ́ bí wọ́n ti kìran bàbá tó bí ọlọ́mọ gangan. Ọmọ arókèyàn ni wọ́n kìran rẹ, ọmọ arọ́bà tún yan. Ǹlẹ́ o, ọmọ onílé ìdí àgbọn ṣùṣù lẹ́sẹ̀ òkè inú ilé bàbá tó bí ọlọ́mọ. Ìbàdàn gan lórírun rẹ, bí n bá kí ọ síbẹ̀ ni ọba ní ẹjọ́ nú. Ìbàdàn mẹ́sì ọ̀gán lé Olúyọ̀lé ọmọ àfìtó òṣèwìbọ ọmọ agbọ́sásámọ́sà ọmọ agbọ́yàyà mọ́yà òkè gúlútù gbóná tí bọ̀ sábàrí igbó sùúrù lẹ̀ tí bológun ọ̀sábàrí ọ̀kọ̀jà ológun òní kárẹ́ bọ́bá dọjọ́ ọjà ẹ̀ránṣẹ́ pọ̀ sábàrí bọ́bá dọjọ́ eré ẹ̀ránṣẹ́ pológun. Ìbàdàn màrímà kọ́gun Ìbàdàn mẹ́sì ọ̀gàn ìlú Ògúnmọ́lá olódògbò kẹ̀rí lójú ológun ọwọ́ ṣòkòtò kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìjà. Ìlú Ìbíkúnlé alágbàlá jáyàjáyà àgbàlá Àbíkúnlé ó tóbi ó joko babẹ́ lòní ìlọ. Ẹlẹ́yẹlé lomi ti tẹrú tọmọ láyé kó mú àṣejì rẹ lomi ibùmúbu ẹ̀ ńlẹ̀ Ìbàdàn. Ìyá ọlọ́jọ́ bí ọ̀yá o ẹyẹ tèmi ọ̀jẹ́ fò fọ́ pápá kan fò láéláé jẹ́ ń kí ọ bí wọ́n ti kìran yeye tó bí ọlọ́mọ gangan. Làgbà yìí nìyí o. Ajíbógundé ni wọ́n kìran yeye rẹ̀ gan. Ààrẹ ọjọ́ ọlọ́jọ́ wọn ààrẹ ọjà ará àgbọ́sòkun kújẹ́ ń lówó lọ́wọ́ kújẹ́ ń rá. Ọmọ okó sanmi jùlé lọ ọmọ agbọ́ má ti ọ̀jẹ̀ ọmọ agbọ́ tán ṣe wúṣekele. Làgbàyé ọlọ́jọ́ wọn ọmọ aláàtì ọ̀gbọ́dọ̀ jajá nìyí. Ilé yeye tó bí ọlọ́mọ ni wọ́n ti ń sajá lóore. Ọmọ ààrẹ pagídà sọ́gídọ̀ tọ̀tọ̀ ẹ̀yìn. Ààrẹ tó lọ́jọ́ ọkọ mi ààrẹ ọmọ Òkúnlé tẹrútẹrú ọmọ ọkọ dẹ̀dẹ̀ tẹrútẹrú. Ààrẹ tó bá ní sùn tó mẹ́wàá rán ni. Ẹ má bàjá bàbá wọn ni wọ́n fi kẹrin kése jọ. Làgbàyé ará àgbọ́sòkun kújẹ́ ń lówó lọ́wọ́ ọmọ okó sanmi jùlé lọ. Ọmọ agbọ́ pẹ̀rẹ̀kẹ̀tẹ̀ mú jẹun nílé ọba. Gbígbẹ́lẹ̀ ẹgbẹ́ lọ́jẹ́ lé ẹ kì í rù. Ọmọ ẹrú ọ̀jẹ̀ wọ́n lọ́mọ ọlọ́jẹ̀ làwọn. Àwọn ọ̀wọ̀fà ọ̀jẹ̀ wọ́n lọ́mọ ọlọ́jẹ̀ làwọn. Ọjọ́ òtójọ́ ọjọ́ tí mo wí ọ̀hún. Wọ́n ní kí wọ́n gbẹ́nà kan rọ̀yọ́ lé. Kí wọ́n gbẹ́gi kígi olójú kọ́ lẹ́nu kọ́lá táǹpàkò ẹsẹ̀ méjèèjì. Ó tún ní kò mú òkun kọ́lá kété péńpé tí wọ́n fi dérí ọṣẹ. Ẹrú ọlọ́jẹ̀ gbẹ́gi igi olójú igi ọ̀lẹ́nu igi ọ̀lá táǹpàkò ẹsẹ̀ méjèèjì igi òní kò mú òkun igi ọ̀lá kété péńpé tí wọ́n fi dérí ọṣẹ. Wọ́n lẹ́rú ọlọ́jẹ̀ nìwọ. Wọ́n ní kí wọ́n fọ ọlọ́jẹ̀ ó gbẹ́gi kígi olójú kọ́ lẹ́nu kọ́lá táǹpàkò ẹsẹ̀ méjèèjì kó ní kò mú òkun kọ́lá kété péńpé tí wọ́n fi dérí ọṣẹ. Ìwọ̀fà ọ̀jẹ̀ gbẹ́gi igi olójú igi ọ̀lẹ́nu igi ọ̀lá táǹpàkò ẹsẹ̀ méjèèjì igi òní kò mú òkun kò lákété péńpé tí wọ́n fi dérí ọṣẹ. Wọ́n ní wọ́n fọ ọlọ́jẹ̀ nìwọ. Ojúlówó ọmọ ọlọ́jẹ̀ dé. Wọ́n ní kọ́gbẹ́gi náà kọ́rọ̀ yọ́ lé. Ọgbẹ́gi náà igi lójú igi lẹ́nu igi látàǹpàkò ẹsẹ̀ méjèèjì igi tún ní kò mú òkun ara igi lákété péńpé tí wọ́n fi dórí ọṣẹ. Wọ́n lọ́mọ ọlọ́jẹ̀ nìwọ. Ẹ̀yin ọmọ òkè gbogbo ojúlówó ọmọ ọlọ́jẹ̀ lẹ́yìn. Ẹ̀yin ọmọ ọ̀jẹ̀ ràn ààrẹ ọ̀jẹ̀ ará àgbọ́sòkun èèyàn tí ó fìjà lọ bí ará ọ̀jẹ̀ òsì.
nítorí bọ́bá kásọ lérí wọn alégún lé bàbá wọn ló sì ń jẹ àrẹ ọjà ara àgbọ́sòkun kújẹ́ ńlówó lọ́wọ́ ọmọ oko sanmi dulé lọ oko náà lọ́sànmí ni ọ̀jẹ̀ ń wálé mọ́ gbígbẹ́lẹ̀ ẹgbẹ́ ẹ kì í rù lọ́jẹ̀ ńlé nínú ilé yeye tó bí yín lọ́mọ ọ̀tún yín ìbẹ́gi òsì yín ìsọ̀nà níjọ́ làgbà yìí ń renú gbẹ́rẹ̀ pé apá ń sá lápá ìrókò wọn àdìgbòlúra rẹ̀ gbogbo igi oko wa ń sá kíjokíjo wọn láwọn ọmọ bíi làgbà yìí ọ̀ darí àáké sí ajíbókundé nìyẹn ọmọ eléégún sékété wéré làgbà yìí ọmọ ọ̀nà láre ọmọ òsèmẹ́gùn ọmọ ajíbókundé ǹlẹ́ ọlọ́jọ́ òbí bí ṣe gbólóhùn méjì tíntín jẹ́ ń kì ọ́ sílé àwọn ọkọ tó fẹ́ ọ láya pásítọ̀ ẹnjìnìà adékúnlé abraham báńgbóṣe ọmọ wọn nílé àṣìpá lókè òṣùpá nílùú ògbómọ̀ṣọ́ àjílété ibi bàbá yín gbé jẹ́ káwọn ó tó mú kọ yẹn gan ògbómọ̀ṣọ́ ọmọ àpòpójà bí èṣù ọ̀dàrà ògbómọ̀ṣọ́ lọ́lọ́jọ́ kan ìjà ọmọ ajílété ńlọ́lọ́jọ́ kẹrin èso ọjà bẹ́nìkan ọ̀ràn jẹ́jẹ́ ńlọmọ ajílété wá sí àjẹkì ìbàrùbá ni wọ́n ọmọ ẹlẹ́dìn ẹsẹ̀ ọmọ bàrẹ̀ etí ọya ògbómọ̀ṣọ́ ní bọ́ ọjà lọ lọ́gbọ́n nú wọn a ṣe béèrè lọ́mọ ajílété ń bá ní í ṣe ni ògbó ọmọ àfògbójà bí èso ọ̀dàrà wọn lọ́jọ́ bíi ìyá olóríire mrs olúbùnmi olúfisáyọ̀ báńgbóṣe ọmọ babalọ́lá ìlàyé ọlọ́run ò ní jẹ́ kó sánkún máa lójú òní fọdún èyí sópin lọ́lá ọlọ́run ọba òní mọ̀yà. àwọn ẹni bí ẹni àwọn èèyàn pàtàkì ló ránṣẹ́ pè mí pé kí wọ́n á kí ọ kí n kì ọ́ tó lónìí lọ́jọ́ òbí rẹ. àwọn bíi ẹ̀dà olúfẹ́mi julius and mrs tóyìn ọ̀kẹ́ ẹ̀dà mayowa and mrs bisi ilésanmi reverend and pastor mrs túndé ògèdèǹgbé acp and mrs lẹ́kan rájí ọ̀gá ọlọ́pàá alhaji and alhaja wakil professor ayọ̀bámi salami akin taiwo tóyìn adékúnlé múyìwá mákindé eldadélé oyèbánjí razak ọládélé mr and mrs tayo ọláyínká winnipeg canada mr abiola àjànàkú and mrs ayọ̀délé ògúnṣọlá engineer governor ṣèyí mákindé pẹ̀lú olólùfẹ́ rẹ̀ gangan pásítọ̀ kúnlé báńgbóṣe gbogbo wọn lápapọ̀ ni wọ́n ní kí wọ́n á mọ̀ kí ọ fún tọjọ́ òbí rẹ wọ́n lò ní fọdún èyí sópin lágbára lọ́wọ́ olú ọba àárín yín ò ní bàjẹ́ tútù kankan ò ní tú yín ká yàyà kankan ò ní yà yín ọ̀dádàmọ̀dàrú olójú fọ́kọmọ́yọ̀ wọn ò ní dàárín yín rú kẹ́ẹ̀pẹ́ fúnra yín kánrin kéṣe ire lójú owó rí happy birthday to you na we all wish you long life and prosperity.